bí a ṣe dá Ádámù ẹni àkọ́kọ́. wọ́n sọ pé Allah máa ń lo kún fàyà kún. Allah ó ní kún fàyà kún. ó máa sọ pé Allah máa ń lo kún fàyà kún. Allah ó ní kún fàyà kún. ó máa sọ pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Allah ò lágbára wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. kò sí bí ẹyọ kan báyìí tí Allah ti lo kún fàyà kún. kò sí Allah ò lágbára wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. ó wá sọ wípé Allah then molded Adam using clay gathered from various parts of the earth. Ìmáàmù wa ó ní pé Allah máa ń parọ́ pé òun ní fún káyà kan, kò dẹ̀ sí nǹkan pé ní jẹ́bẹ̀ kò dẹ̀ sí nǹkan tó jẹ́bẹ̀. Wọ́n ní Allah sọ pé òun dá Ádámù láti inú ìyẹ̀pẹ̀ amọ̀. Reflecting the diverse composition and physical character of his descendants. Èyí tí ó dẹ̀ ṣàlàyé bí òun ṣe dá àti àwọn ìwà ìwọ̀n tó máa bí. This is corroborated by an authentic narration in Tirimidi 2955. Wọ́n níbi tí ẹ máa ti rí ọ̀rọ̀ yìí tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ náà ní Tirimidi 2955. Where the messenger of Allah said, indeed, níbi tí Muhammadu òjíṣẹ́ Allah ti sọ wípé lóòótọ́ o. Allah Most High created Adam from man food that he took from all of the earth. Wọ́n ní Allah wílé tí ó ga jù ó dá Ádámù láti ara ìyẹ̀pẹ̀. So the children of Adam come in according with the earth. Èyí tí àwọn ọmọ Ádámù dẹ̀ ń jáde láti inú ilẹ̀. Some of them come red. Àwọn míì jáde wọ́n pupa. And white. Wọ́n funfun. And black. Àwọn míì wá wọ́n dúdú. And between that, láàárín tiny, the thick, the fitty, and the clean. Wọ́n ní láàárín àwọn míì wà àwọn tó sanra, àwọn tó lẹ̀pa, àwọn tó dọ̀tí, àwọn tó fine, àwọn tó ṣe gbogbo ẹ̀. Further, in Sahih Bukhari 33:26. Ibi tá a tún máa torí náà ni Sahih Bukhari 36:46. Prophet Muhammad mentioned Allah created Adam, making him 60 cubits tall. Wọ́n ní Allah ṣàlàyé bóun ṣe dá Ádámù, bóun dá òun dẹ̀ jẹ́ kó ga bíi 60-40 tọ̀ bẹ́ẹ̀ ló ṣe ga tó. And everyone who enter paradise will be in the form of Adam. Pé àwọn èèyàn tó bá wá sí àlùjànnà ó máa wá. Ẹ kó gbogbo ala máa ga báyìí. Some scholars interpret this to refer to his statue in paradise. Àwọn ọ̀jọ̀gbọ́n nínú Islam, àwọn míì túmọ̀ ẹ̀ sí wípé bí a ṣe máa ga nìyẹn tá bá dé àlùjànnà. Upon being descended to earth. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àwọn ọmọ tí ó wà lórí ilẹ̀ ayé. He was given an appropriate height regardless. Wọ́n ní wọ́n fún ní fúrìngbọ̀n tí ó jẹ́ wípé ó jẹ́ dọ́gbadọ́gba ó wà ó dáa. Under the command of Allah. Ní abẹ́ ìṣàkóso Allahu. Adam would have been 50 feet or 100 feet. Wọ́n ní Ádámù ìbàjẹ́ bíi 100. Nothing is impossible for Allah. Wọ́n ní kò sí nǹkan kan tí Allahu ò lè ṣe o. We are also told in the same hadith, people have been decreasing in status since Adam's creation. Wọ́n ní wọ́n dẹ̀ ti sọ fún wa nínú àwọn àdìtì kan wípé o àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní wọn ga mọ́ ní bí wọ́n ṣe ń dá wọn bọ́n ṣe ń wáṣẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kúrú wọn wá ga mọ́. Nínú Sahih Muslim 2789. It is reported that Adam was created after Ashra on Friday. Wọ́n ní a dá Ádámù òní Ashri ní ọjọ́ Friday. Now, Ashri tí wọ́n sọ ní ìbáyìí. Wọ́n dá Ádámù lẹ́yìn aago mẹ́rin ọ̀sán ni wọ́n sọ. Lẹ́yìn ọ̀sán. So, tí wọ́n ti ń ka ọjọ́ nígbà yẹn, tí wọ́n fi mọ̀ pé ọjọ́ Friday ni wọ́n dá Ádámù. Wọ́n ti bá wa standardize ọjọ́ pé Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Ó ní Muhammadu fi máa pọ̀jọ́ Friday. Wọ́n dá Ádámù. Now, you can continue. So,
was created after Ashri on Friday. Wọ́n ní a dá Ádámù lẹ́yìn Áṣíò ní ọjọ́ Friday. They made an announcement to the angel about the creation of man. Wọ́n ní wọ́n dẹ̀ wá ṣe ìpolongo àbí ìfilọ̀ bí a ṣe dá ènìyàn. Indeed, I am going to create woman from clay. Allah wá dànù fún àwọn tó jọ wà pẹ̀lú ẹ̀ wípé òun máa dá àwọn ènìyàn láti inú iyẹ̀pẹ̀. So when I proportioned him and breathed into him of my creation soul. Ó ní nígbà tí òun ṣe tí òun dẹ̀ mí ẹ̀mí sí láti jẹ́ kó di. Then fall down to him in prostration. Yàrá ìdílé Surah 2, Psalm 71 to 72. Ó ní ìgbà tí ó dẹ̀ sọ fún un pé kí ó dọ̀bálẹ̀ fún. So for 40 years, the first man fashioned from clay remained lifeless figure. Ó ní fún odidi ogójì ọdún ni a dá Ádámù tí kò dẹ̀ sí ẹ̀mí lẹ́nu. During this time, angels passing by would experience a sense of fear. Wọ́n ní ìgbà tí Ádámù ò ní ẹ̀mí tó sùn sílẹ̀ pé tí àwọn áńgẹ́lì tó bá rìn kọjá pé ẹ̀rù gan máa ń bà wọ́n o. Iblis, in particular, harbor envy toward Allah's new creation. Àgàgà Ìbílísù òun gan lẹ̀rù fẹ́ bàpà. He would often strike the clay figure of Adam. Wọ́n ní ìgbà míì gan á tún gún status Ádámù yẹn tí ò tí ní ẹ̀mí yẹn tó wà lifeless tí ò ní ẹ̀mí nínú yẹn pápẹ́pẹ́. Taunting him, saying, "You are nothing." Wọ́n ní á tún máa sọ fún pé ìwọ ò jámọ́ kankan ò ń ṣe kankan. If I gain dominion over you, I will destroy you. Pé tí bá ti ní agbára láwò ìwọ tó lẹ́mí tó ní kankan tó lè sọ̀rọ̀ pé tí bá lágbára lé ẹ lórí pé màá pa ẹ́ dànù màá bá ẹ jẹ́. If you gain power over me, I will not obey you. Ó ní ìwọ tó tí lẹ́mí tó sùn sílẹ̀ yìí pé ìwọ Ádámù tó sùn sílẹ̀ yìí tó bá tẹ̀ wá padà wá ní agbára lórí mi ò èmi ò ní gbọ́ràn sí ẹ lẹ́nu. Each blow produced a pottery like sand. Wọ́n ní bó ṣe máa ń gbá etí Ádámù tó sùn sílẹ̀ ńlẹ̀ tí ò tí lẹ́mí pé báwo ló ṣe rí ó ṣàṣàǹdà. Ó máa ń dún gbàgbàgbà. Gbogbogbò. Bá ti ń gba ní blue. So a máa rí ilé náà kà nínú Surah Rahman, Aya 14. So now, the angel prostrate before Adam. The topic is by. The time eventually came for the soul to be breathed into the first man. Wọ́n ní àkókò yẹn wá tó ẹ̀mí sínú Ádámù láti dá mí sínú ọkàn ẹ̀. For you then, prostrating yourself to him. Ó ní kí gbogbo yín kẹ́ ṣe kí ni kẹ́ dọ̀bálẹ̀ fún un. America nínú Surah Sad, Aya 72. Wọ́n ní Allah breathed a soul into Adam. Wọ́n ní bẹ́ẹ̀ ni Allahu bí ó ṣe fi èémí sínú Ádámù nìyẹn. Giving him life, marking the beginning of human existence. Ó dẹ̀ fún ní ẹ̀mí èyí tó jẹ́ wípé ìbẹ̀rẹ̀ bí àwọn ọmọ Lárúbáwá tí wọ́n ń gba Allah àti Ádámù gbọ́ pé ìbẹ̀yẹn ni ayé wọn ti bẹ̀rẹ̀. When the soul reaches him, Adam is pleased, saying Alhamdulillah. Wọ́n ní nígbà tí wọ́n mí ẹ̀mí sínú Ádámù pé ó wá ṣe Alhamdulillah. So tẹ́ bá tún gbọ́ ibi báyìí náà báyìí ẹ rí i pé Islam ti di àwọn láńgbèjì yóò ti sí. So èdè Lárúbáwá ni Adam náà sọ nígbà tí wọ́n dá tán. So ó wá sí ọ̀pọ̀ ṣe Alhamdulillah tó ń túmọ̀ sí pé all praise is due to Allah. So he praises Allah with his permission. Wọ́n ní ó yin Allah pẹ̀lú ìtọrọ àyè. Then his Lord said to him, "May Allah have mercy upon you." Wọ́n ní Allah wá sọ fún wípé
Allah máa bùkún ẹ̀, Allah tún sọ pé Allah bùkún ẹ̀. So Jamiu àti Rimidi 3367 a máa bá níbi rẹ̀. Bá ṣe pé yẹn. Máa bá ní Kabari Adamu kò ṣe sí máa bá níbi rẹ̀. So as commanded, all angels fell down, prostrating, obeying the command of Allah. Wọ́n ní àwọn màlẹ́kà gbogbo wọn ni wọ́n dọ̀bálẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kí Ádámù gẹ́gẹ́ bí Allah ṣe pàṣẹ fún wọn. The angels prostrated all of them entirely except Iblis. Wọ́n ní gbogbo wọn pátá ló dọ̀bálẹ̀ àyàfi Ìbílísù. He refused to be with him. He refused to be with those who prostrated. Ó kọ̀ láti wà pẹ̀lú àwọn tí ó dọ̀bálẹ̀. A máa rí nínú Surah 2, Hajj, ayah 31 to 32. Bí wọ́n ṣe kà fún wa. Now in this ayah, it gives the impression that Iblis was an angel. Nínú àyà yìí ó fi hàn wá wípé Ìbílísù áńgẹ́lì ni. However, this confusion is cleared in Surah to Kaf, verse 50, where Allah said, wọ́n ní iyèméjì àbí ìdàrúdàpọ̀ yìí pé wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n yànnàná ẹ̀ ní Suratu Kaf verse 50 tí Allah ti sọ wípé. Where Allah messenger saying and mentioned when we said to the angel. Wọ́n ní níbi tí Allah àti Muhammadu ti sọ pé ìgbà tí a sọ fún àwọn áńgẹ́lì. Prostrate to Adam, they prostrated except Iblis. Wọ́n ní pé ẹ dọ̀bálẹ̀ fún Ádámù. Prostrated except Iblis. Pé wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ àyàfi Ìbílísù. You little monkey. Give him what he wants now. Stop. Then give him. I know he wants to hold on to it, but he keeps letting go. Give him. But he keeps letting go. No, it's not. I said give him. Don't close the door. He has freedom of will, just as we human do. Wọ́n ní Just as we human do. ó ní pé bóyá màá ṣe nǹkan àbí mi ṣe o gẹ́gẹ́ bí àwọn ènìyàn náà ṣe ní freedom of will láti ṣe nǹkan tó wù wọ́n. Surah 2, ayah 15, Surah 15, verse 32. Wọ́n ní Allah asked Iblis, oh Iblis, what is the matter with you? wọ́n ní Allah béèrè lọ́wọ́ Ìbílísì pé kí ni ó ń ṣe ẹ́. That you did not join order in prostration. Èyí tí ò papọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì yòókù àti ìdọ̀bálẹ̀. Iblis revealing his pride, refused to comply with Allah's command. Wọ́n ní Ìbílísì ó fi hàn ìgbéraga tó ní nígbà tí ó kọ̀ láti gbọ́ràn sí Allah lẹ́nu. Declaring, I am better than Tí ó ń jẹ́ kí ó ń gbé Allah débẹ̀ ó jẹ́ kí Allah mọ̀ wípé nǹkan tó dá yìí èmi dá jù lọ. Ó ní ó dá mi láti inú iná ìwọ ilé wa lọ dá láti inú ilẹ̀. Now, it is not for me to prostrate to a woman created from standing clay, molded from black mold. Ìbílísì ó ń gbé Allah débẹ̀ wípé kò ń ṣe fún èmi o kémi wá máa dọ̀bálẹ̀ fún nǹkan tó dá pẹ̀lú iyẹ̀pẹ̀ o. Dúdú. Tá máa rí bí wọ́n ṣe pọ̀jù sọ̀rọ̀. Now, in Surah Hajj, ayah 34, Allah was angered by Iblis. Wọ́n ní inú bí aláwo nípa bí Ìbílísì bó ṣe ṣọ̀nà ẹ̀ pé ọ̀gbẹ́ni máa sọ fún mi pé wọ́n lọ máa dọ̀bálẹ̀ fún kìnìún. So get out, you are truly cursed. Aláàbàlà ṣe gbé Ìbílísì ṣépè ní pé àwẹ́ jádàánù kóun wájú mi láti gbé ẹ ṣépè. Iblis then appealed to Allah. Ìbílísì wa bẹ̀rẹ̀ sí ń tọrọ ìdáríjì ṣe pé aláàjọ dáríjì mi. My Lord, then delay my end until the day of their resurrection. Ìbílísì wa ń tọrọ ìdáríjì
ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Allah wípé jọ̀ọ́ má ti pa mí dànù báyìí, kúkú jẹ́ kó di ìgbà tí kúkú ló dọjọ́ ìgbéǹde. My Lord, because you have put me in error. Nítorí pé o ti fi ó ní ìwọ Olúwa mi Allah, nítorí pé o ti mú òun ṣe. I will surely make disobedience attractive to them on earth. Ó lóun máa jẹ́ kí àìgbọ́ràn kí ó wu àwọn èèyàn láti máa ṣe lórí ilẹ̀ ayé. And I will mislead them all except. Ó ní òun dẹ̀ máa ṣì wọ́n lọ́nà àyàfi. Among them your choosing servant. Àyàfi àwọn tí o bá yàn wò àláwò. So Surah to Al-Hajj, Ayah 36, 39 to 40, Abambe. You are of those allowed respite until the day of judgment. Wọ́n ní ìwọ wà rẹ́sípà títí di ọjọ́ ìgbèdè àlùkìyámà. Considered adding, this is the path to me, that is straight. Eléyìí ni ọ̀nà fún èyí tí ó jẹ́ ọ̀nà tí ó dán gbòòrò. Indeed, my servant, no authority will you have over them. Ó tútù dàpọ̀ ó ní òun ọmọ ọ̀dọ̀ mi, ó ní kò sí ọ̀gá tí wàá lè ṣe lórí wọn àbí olùdarí. Àfi àwọn tó bá tẹ̀lé ẹ tí wọ́n ní wọ́n tẹ̀lé òun. Ìbílísì pín creation Allah nìyẹn. And indeed, hell is the promised place for them. Ó ní lóòótọ́ ò pé inú iná ni fún wọn àwọn tó bá tẹ̀lé ìwọ ìbílísì. It has 7 gates. For every gate is there portion designated. Ó ní ẹnubodè méje. Ìtọ́jú ẹ pé ẹnubodè yẹn kí ni? Portion design. Ẹ pé olówó oríṣiríṣi la dẹ̀ ti ṣe sílẹ̀ fún. Come here, man. It's still about to close. Yeah? Huh? Now, Allah then instructs Adam, go to the gathering of angels and greet them. Assalamu alaikum. So, Allah, ó wá pa Ádámù láṣẹ kó lọ sí àwùjọ àwọn áńgẹ́lì kó dẹ̀ kí wọn kó sọ fún wọn pé assalamu alaikum. Upon doing so, gẹ́gẹ́ bí Ádámù ṣe ń sọ yìí tó ṣe ń ṣe eléyìí, the angel replied to Adam, wa alaikum salam. Àwọn áńgẹ́lì wá ń dá Ádámù náà lóhùn pé wa alaikum salam. Ìyẹn lọ́rùn wọn ti sọ gbélé yìí o. When Adam returned to his creator, Adam wá padà sọ́dọ̀ Olúwa rẹ̀ ya Allah. He said, this is your greeting and the greeting of your children among each other. Eléyìí ni kíkí rẹ o àti kíkí tó máa wà láàrin àwọn ọmọ rẹ síra wọn. Jamiu at-Tirmidhi 36, 33, 67 ẹ máa rí kàdí bíbẹ̀. Adam learned the name of everything. Báyìí ni Adam ṣe mọ gbogbo orúkọ gbogbo nǹkan tí Allah dá o. Allah distinguished Adam, giving him unique attributes that set him apart from all other creation. Allah ṣe Ádámù ní ọ̀nà àràǹbarà tó dẹ̀ ní oríṣiríṣi ìwà tó jẹ́ pé ó yàtọ̀ láàrin nǹkan tí Allah ti dá, unlike the angel tó yàtọ̀ sí àwọn áńgẹ́lì gédégbé. Adam was granted free will. Wọ́n sọ pé Allah sọ pé òun fún Ádámù ní òun fún láyè kó ṣe bó bá ṣe wù. Power of perception, kó máa lo òye, kó máa níwòye sí and reasoning, kó dẹ̀ lórí inú and capacity for creativity, kó dẹ̀ lè máa ṣe oríṣiríṣi nǹkan aláràǹbarà. This quality was given so that Adam could reflect on his true identity. Allah sọ pé òun fún Ádámù láwọn nǹkan wọ̀nyí kó bàa lè máa ṣe àkíyèsí lórí jíjẹ́ ènìyàn tó jẹ́ láti mọ rẹ̀ dáadáa. See the truth, kó lè rí nǹkan tó tọ́ and his reasoning for existence, kó dẹ̀ lè mọ ìdí tá a fi dá sí orí ilẹ̀ yìí. And he taught Adam the name of all of them. Allah sọ pé òun sọ olùkọ́ Ádámù ní gbogbo orúkọ pátápátá nípa bí nǹkan tó wà láyé. So a máa rí kíní ìkànnì ní Surah to Cow
ayah 31. Now, this is meant by name of everything. So some scholars have said he was given the knowledge about proper name of all things. So one àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé nípa ó ti sọ nǹkan lórúkọ. So he knew the name of angel. Ó dẹ̀ gbórúkọ àwọn áńgẹ́lì and name of other species àtàwọn nǹkan tí Allah tún dá. Another opinion is that he learned the name of all regular things and their characteristics like bird, human, sky, water, tree, and so on. Wọ́n rọ pé Allah tún kọ láwọn nǹkan tó wà lórí ilé ayé nípa ẹ̀yà ara wọn, àwọn bíi ẹyẹ, àwọn èèyàn, ojú ọ̀run, inú omi, igi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Another position is he was given knowledge of speech. Wọ́n sọ pé Allah tún fún ní agbára láti lè máa sọ̀rọ̀. Allah created the first language with its noun, verb, adjective, and gifted that knowledge to Adam so he could communicate eloquently. So wọ́n sọ pé Allah ó wá dá èdè fún èdè tí Adam ó mọ̀ sọ pẹ̀lú noun, yẹ orúkọ, action, yẹ ni verb, àti adjective, àwọn nǹkan àfiwé, and gifted that knowledge. Ó dẹ̀ fún láwọn ìmọ̀ yẹn ó fún Adam kó bá lè máa sọ̀rọ̀ tí ó dẹ̀ lè máa yé. Now, as at this time, Allah ti fún Adam ní gbogbo àwọn nǹkan wọ̀nyí, kò dẹ̀ lẹ́ni tó fẹ́ mọ bá sọ̀rọ̀. So kí Adam kó lè sọ̀rọ̀, Allah fi fún ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ṣe é mọ̀ pé Adam nìkan ló sì dá wà kó tilẹ̀ tó lè bá sọ̀rọ̀. Now wá tẹ̀síwájú. He also instilled in Adam a love for knowledge and a strong desire to impart knowledge to his offspring. So wọ́n ti sọ pé wọ́n fún Ádámù ní ó fi ọgbọ́n sínú Ádámù nípa ti ìfẹ́, ọgbọ́n àti òye, àti kó dẹ̀ lè ní ẹ̀mí láti máa ṣe kíni, láti máa fi ẹ̀kọ́ kọ́ àwọn tó bá ti ara ẹ̀ jáde. When his creation had learned all that he needed to learn. Nígbà tí Adam sì ti mọ ọgbà àwọn nǹkan tó yẹ kó mọ̀, Allah presented him before his angel. Allah wá gbé Adam jáde fún àwọn áńgẹ́lì rẹ̀. Tell me the name of this if what you say is true. Al-Baqarah, he asked the angel, tell me the name of this if what you say is true. So àwọn ọmọ abẹ́rẹ́ àwọn angel pé ká sọ orúkọ nǹkan wọ̀nyí tó wáyé pé nǹkan tí wọ́n mọ̀ ó bá jẹ́ òótọ́. They responded, glory be to you. Ọpẹ́ ni fún ẹ Allah. We have no knowledge except what you have taught us. Àwọn onímọ̀ kankan àyàfi lẹ́yìn kan tó ti kọ́ wa. You are truly the all-knowing, all-wise. The angel replied, admitting their inability to do so. Àwọn áńgẹ́lì wa sọ fún Allah pé àwọn ò mọ gbogbo àwọn nǹkan tó ní káwọn dárúkọ yìí o. Nǹkan tó kọ́ àwọn nìkan làwọn mọ̀. So tí wọ́n fi ń jẹ́rìí pé wọn à ní òye kankan, wọn à ní ìmọ̀ kankan bó ṣe lè wù kéré mọ́. Suratu Baqarah, ayah 32. Allah then turned to Adam. Allah wá kọjú sí Ádámù and instructed Adam. O Adam, inform them of their name. Adam, ó yá máa sọ àwọn orúkọ àwọn nǹkan tí àwọn áńgẹ́lì tí wọ́n lè dárúkọ yìí, ó yá máa sọ fún wọn. As commanded, Adam recited the name of everything to the amazement of the angels. Bí Adam ṣe bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn lóríṣiríṣi dárànbarà, ó bá ń dárúkọ wọn fún àwọn áńgẹ́lì. Àyàwó áńgẹ́lì já Yorùbá wọn pé ní pé Adam mọ ogun àwọn nǹkan wọ̀nyí. It is also quite interesting here. Allah said to angel, tell me, but in the commanding Adam. So wọ́n sọ fún àwọn áńgẹ́lì pé kó sọ fún in the commanding Adam. Tó dẹ̀ ń pàṣẹ fún Adam, he say, tell them, which is an expression that show Adam as a teacher and the angel taking the role of a student. Wọ́n wá rí Adam gẹ́gẹ́ bí olùkọ́ táwọn áńgẹ́lì dẹ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń kọ́ lẹ́nu Adam. This highlights the degree of superiority in knowledge man has been given over angel. Eléyìí sì ń jẹ́rìí pé àwa tá a jẹ́ àwa èèyàn a ní òye tó kún ju tàwọn áńgẹ́lì lọ. So àwọn èèyàn ní òye ju áńgẹ́lì lọ. This is the creation story according to Islam. Now, then Allah speak to his knowledge. Did I not tell you that I know the secret of the heaven and the earth, and I know what you reveal and what you concealed? Allah wá sọ fún àwọn áńgẹ́lì pé ṣé òun sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ló mọ àṣírí nǹkan tó wà ní ayé àti ọ̀run. Òun dẹ̀ mọ nǹkan tí ẹ mọ̀ àti nǹkan tẹ́ ẹ̀yin ò rí. Ẹ máa rí ìyẹ̀kà nínú Suratu Baqarah ayah 33.
The angel recognized that Adam possessed a breadth of knowledge to them. So àwọn áńgẹ́lì wá rí pé Ádámù yìí eléyìí ọgbọ́n ni ó lọ́gbọ́n lórí ó dẹ̀ ní ìmọ̀. This quality honored man and elevated his status above other creation. Ilé dẹ̀ jẹ́ nǹkan àgbéga fún àwa èèyàn tó dẹ̀ gbé wa ga ju gbogbo nǹkan tí Allah tó ti dá lọ ju gbogbo àwọn nǹkan tó ti dá lọ. Adam's knowledge spanned the realm of worldly knowledge. So tẹ́lẹ̀ dẹ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu láàrin nǹkan ọrọ̀ ayé. Knowledge of creator, knowledge of the creator and understanding of his creation. Ìmọ̀ nípa olúwa rẹ̀ àti gbogbo nǹkan tó dá. Eager to share and discuss his knowledge. Inú ẹ̀ máa ń dùn láti fi ìmọ̀ yìí mọ àwọn èèyàn. Kó dẹ̀ máa sọ fún wọn. Often sought the complaint of the angel. Táwọn ó dẹ̀ máa wà ní àwùjọ àwọn áńgẹ́lì. However, the angels were primarily preoccupied with the worship and duty praising of Allah. Àwọn áńgẹ́lì yìí wọ́n níṣẹ́ méjì. Nǹkan yọkan tí a mọ̀ wọ́n náà ní kí wọ́n máa fi gbé Allah, wọ́n máa fi gbé ga lọ́tùú yóò sì. So wọ́n níṣẹ́ méjì tó máa ń ṣe kí wọ́n máa gbé Allah ga. This often left Adam and he began to feel very lonely. Mo ti dé sà. Mo ti dé sẹ̀. So Allah then decided to create a companion for Adam. Allah wá ṣetán láti dá olùrànlọ́wọ́ àbí ẹni tí ó máa bá Ádámù máa gbé. These partners fashioned from Adam wọ́n ní alábàáṣepọ̀ tí Ádámù dá yìí ó dá láti egungun ẹ̀yà Ádámù. Èyí tó jẹ́ wípé a dá fún ìdí wípé kí ó lè máa bá gbé kó dẹ̀ lè máa ràn lọ́wọ́. Wọ́n ní bí a ṣe dá Ádámù bí a ṣe dá Éfà. Wọ́n ní ọjọ́ kan bí Ádámù bí ó ṣe jáde láti bó ṣe dìde láti ojú oorun. Èèyàn tó máa ń pariwo máa ké ni. Ó ní ó rí ẹnìkan ní ẹ̀gbẹ́ tó ń wò ó lójúkojú. Ó wá ń béèrè lọ́wọ́ pé ta ni wọ̀. Obìnrin kan wá dá lóhùn. Obìnrin yẹn dá lóhùn. Ó wá béèrè pé kí ni ìdí tá fi dá ìwọ. Ó ní kí o bá lè wá kí ni bíi tranquil mean no disturbance, right? Okay. Yeah. Pé kí o bá lè wà pẹ̀lú mi kó lè máa tù mí nínú kó lè máa fara mi balẹ̀. Wọ́n ní àwọn áńgẹ́lì wá gbà nǹkan tá a ṣẹ̀ dá ẹ pé Ádámù kí lorúkọ tá máa fún. Ó wá dá wọn lóhùn pé Eve la máa pè o. Wọ́n wá béèrè pé àkílódé tó fi fún lórúkọ bẹ́ẹ̀. Nítorí pé a dá láti ara nǹkan tí ó ń ṣẹ̀mí. So why the Quran does not explicitly
wọ́n ní ìdí tí kùránì ò fi wọ́n ní pé kùránì kò sọ kò ṣàlàyé dáadáa. nǹkan kan nípa sítórì àwáwù. There are some differences of opinion among the scholars. wọ́n ní àlùkùránì kò ṣàlàyé dáadáa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí a ṣe dáadáa mọ̀ o. wọ́n wá ní oríṣiríṣi ìròrí ló wá ń wá láti ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n inú Islam. Some tradition hold that àwáwù was created from Adam left to him. wọ́n ní àwọn kan gbà wípé a dá àwáwù láti ìyá egun Ádámù. Other argue that she, like Adam, was fashioned in the same way. àwọn kan dẹ̀ ń sọ wípé a dá àwáwù bá a ṣe dá Ádámù láti inú ìyẹ̀pẹ̀. Ẹ̀yẹ́ ká dúró síbẹ̀ yẹn àwọn méjèèjì sì pọ̀ lọ́wọ́ wájú yẹn. mo dẹ̀ wá láìkí bí lè ṣe gbé wá. ó ṣa gbogbo àwọn àdìtì yẹn jọ pátápátá ni. kò dẹ̀ ní pẹ́ tán. bàbá ọláọlá ṣe é lẹ́fẹ́ ganu sí. ẹja máa kà lọ ń gbà yẹn. àwọn ètò tá à ń kà yí báyìí àti dárúkọ àwọn reference tẹ̀sí máa rí so many ẹ̀ka torí a máa gbé tá a máa gbé àwọn ìtàn yẹn wá lóríṣiríṣi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. irú àwọn kọ́tà ń sọ yìí wọ́n rí wọn lásán ni wọn ló jẹ́ pé wọ́n lẹ́nu fi kù lórí bó ṣe dá àwàwò jẹ́ ẹ̀yọ̀kan. Allah ṣàlàyé bó ṣe dá dámọ̀ wọ́n gbàgbé láti ṣàlàyé bó ṣe dá ìfù wọ́n gbàgbé láti ṣàlàyé yẹn. So ayépa tẹ̀síwájú. The Quran addresses our creation and does not distinguish between separate origins. wọ́n ní kùránì ó sọ̀rọ̀ bí ó ṣe dá àwọn nǹkan tó dá pé kò dẹ̀ fi ẹlẹ́yàmẹ̀yà bí kò ṣe yàtọ̀ láàrin wọn. ó ní ìwọ ọmọ ènìyàn bẹ̀rù olúwa ẹ èyí tí ó dá ẹ yẹn pẹ̀lú ẹ̀mí kan. èyí tí ó dẹ̀ ṣe yín bí ọkùnrin àti obìnrin tó pọ̀. wọ́n ní ẹ bẹ̀rù aláwo. Allah ní òun lòun wà ní òun ní ọ̀gá pátá òun dẹ̀ ni òun máa ń wò yín. kò pọ̀ mọ́. àbúrò rẹ̀ àgbẹnu sí Mike. ó ní òjíṣẹ́ Muhammad sọ wípé ẹ máa tọ́jú obìnrin dáadáa. nítorí pé a dá obìnrin láti ẹ̀yà egun. wọ́n ní eléyìí tí a dẹ̀ dá láti ẹ̀yà egun òkè. tí o bá gbìyànjú láti jẹ́ kó nà ó máa kán. wọ́n ní tó bá fi sílẹ̀ bó ṣe wà ó máa wà síbẹ̀. wọ́n ní ẹ máa ṣe obìnrin ní ẹlẹgẹ́. wọ́n ní àwọn ọ̀jọ̀gbọ́n
Islam wọ́n kọ àdìtì pé gbọ́dọ̀ if. Now, a máa bọ́ sí the forbidden truth. So now wọ́n ti dá Ádámù àti Háwà wù tán. So now wọ́n lè tóbi tí wọ́n dá wọn sí tí Ádámù ti ń béèrè lọ́wọ́ Allah lọ́wọ́ obìnrin tó rí pé òun ni ó ti wá láti tó lajú tó jì tó wá sọ pé obìnrin ni mí. So wọ́n ṣẹ̀ dá mi so tó ṣàlàyé nǹkan yẹn fún Ádámù. So nínú ọgbà ìdẹ̀ra tí wọ́n wà igi tó wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní igi kan tó ń jẹ́ the forbidden tree. So bẹ̀rẹ̀ tọ́pìkì ọ̀rọ̀ yẹn la fẹ́ bọ́ sí báyìí. So Adam and Hawa who lived a life of complete freedom in paradise. Wọ́n ní Allahu àti Ádámù wọ́n ń gbé ìgbé ayé ọ̀fẹ́, ìgbé ayé tí kò sẹ́nikẹ́ni tó ń dìwọ́ lọ́wọ́ dìwọ́n lápá mú nínú paradise. Ẹ̀mọ̀ bá lọ freedom ni wọ́n pè ó. They were granted complete liberty to explore and roam Allah's beautiful garden. Wọ́n ní a fún wọn ní àǹfààní láti máa rìn kiri láti máa jẹ nínú ọgbà èyí tí ó lẹ́wà ti Allah. And enjoy all it had to offer. Tí ó dẹ̀ máa gbádùn gbogbo nǹkan tí a ti fi fún. However, there was a single prohibition Allah had given them. Wọ́n ní ó wá ní nǹkan tí Allah ní pé ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe o. He warned both Adam and Hawa not to approach a certain tree. Ó ní ó sọ fún àwọn Ádámù àti Háwà pé kí wọ́n má jẹ nínú èso igi kan. If they did, Tí wọ́n bá ṣe, it will be an act of transgression and disobedience. ó ní ó máa jẹ́ ìwà ìgbọ́ràn àti ìwà àìjọra ẹni lójú. So a máa rí ní káyọ̀ ní Suratu Baqara ayah 35. Bó ti ṣe pè fún wa. This directive served as a test of their life, of their will. Wọ́n ní ọ̀rọ̀ yìí jáde láti fi dán wọn wò pé ṣé wọ́n máa ṣe ni, ṣé wọ́n máa gbọ́ràn ni àbí wọn ò ní gbọ́ràn. And obedience in otherwise unrestricted joy of paradise. Jẹ́ pé tí wọ́n bá dẹ̀ ṣe àìgbọ́ràn, wọn ò ní lè rí àwọn ìgbádùn tí wọ́n ń gbádùn yẹn, wọn ò ní lè rí jẹ mọ́. It was clear to both of them that eating from this specific tree was off limits. Wọ́n ní wọ́n ti fi yé àwọn méjèèjì wípé tí ẹ bá jẹ nínú èso yìí, ẹ ti kọjá àyè yín. However, as often the nature of man, Wọ́n ní bí ó tiẹ̀ jẹ́ wípé nínú ìwà ọmọ ènìyàn, Adam slowly forgot Allah's command. gbogbo nǹkan tí Ádámù wàhálà bá dá ní ò kí ń gbọ́ràn sí lẹ́nu. Ádámù gbàgbé òfin tí Allah ò ṣe fún wọn. His willpower weakened. Wọ́n ní agbára ẹ̀ dé, kò lágbára. His heart became easy to exploit. Wọ́n ní ọkàn ẹ̀ wá rọ̀ débi wípé a lè tètè tọwọ́ bọ̀ pẹ̀lú nǹkan tó bá wù wá. Seizing this valuable movement. Láti yí àsìkò tí ọkàn Ádámù tí ó ti lọlẹ̀ tí ò lè dá àṣẹ ara ẹ̀ pa. Iblis saw an opportunity to demonstrate that women were weakening after all. Wọ́n ní ìbílísì ó fi ìdí ẹ̀ rinlẹ̀ àbó fi mọ̀ pé àsìkò yìí ni òun lè yí bọ̀bọ̀ ìlú. Iblis was the superior being. Wọ́n ní ìbílísì òun ni ó tún ga jù ní àwọn nǹkan tí a dá. Ayé kó ó ga ju Allah lọ nìyẹn. Mashallah. He was resolute in his mission to lead woman away from the path of Allah's worship. Wọ́n ní ó ti pinnu ní ọkàn ẹ̀ wípé kò dẹ̀ fi ìpinnu yẹn ṣeré, ó ń ṣiṣẹ́ kátakátá wípé àwọn ọmọ ènìyàn òun máa kó wọn kúrò lọ́dọ̀ Allah sẹ́ẹ̀. And so he used this one prohibition to his plan of deceit and misguidance. Ó ní ó wá lo àyè yìí láti lọ tọ́ àwọn Ádámù pé kí wọ́n má gbọ́ràn kó lè lọ mú wọn ṣe kó lè tàn wọ́n jẹ. He started whispering to him day after day. Wọ́n ní
ìbílísì wá bẹ̀rẹ̀ sí ní wá ń sọ sí létí láàárọ̀ lọ́sàn-án lálẹ́. He wanted to bury seed of doubt in Adam's mind. Ó ní ó fẹ́ wá fi èso èyí tí ó máa fi ṣe èméjì sí ọkàn Ádámù. He will whisper to the couple, shall I guide you to the tree of immortality and external kingdom? Ó ní ẹ jẹ́ kí n tọ́ yín sí ọ̀nà èyí tó jẹ́ wípé ẹ máa fi nílé kú ẹ dẹ̀ máa ṣègbésí ayé yín títí láéláé. He would also say to them, your Lord has forbidden this tree to you only to prevent you from becoming angel or immortal. Wọ́n ní Olúwa yín ti ṣe kẹ́ má jẹ èso ìtorí pé kò fẹ́ jẹ́ kẹ́ dàbí àwọn áńgẹ́lì tàbí kẹ́ dàbí òun. And he, Iblis, swore to them, I am truly your sincere advisor. Ìbílísì wá sọ fún wọn pé ẹ má dá bọ̀bọ́ àlá yẹn lóhùn, èmi gangan ni olùtọ̀nà yín. Bọ́n ṣe pè é yẹn. Ọ̀gẹ̀ dúró ibi ẹnu kó bí tẹ ká ń bẹ kábi kan bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tẹ ní ọgọ́gọ́ aláàtọ́kọ́ wíwọ́ di Ádámù lẹ̀ for 40 days. 40 years. Báwo la ṣe fẹ́ kàn fún wa báwo ló wá gbé sí agbèrè méjì ayé ní àtọ̀run ní aláàgbé méjì ni wọ́n sọ ogun yẹn lọ́wọ́ aláàgbé sí agbègbè sí ó ta fún 40 years àárín yẹn ò yé mi dáadáa ìrẹ́lẹ́ àwọn pásítọ̀ bá wa tú àárín yẹn tó kù yé báwo aláàṣẹ torí pé báyìí sọ ọ̀tọ̀ kan tí aláàtún sọ ń bẹ̀rẹ̀ báyìí ní ìsọ̀rọ̀ pé wọ́n kọ́kọ́ dálẹ̀ 40 years tí ò sí nǹkan tó ń ṣe àwọn nǹkan báyìí lè ká àwọn àbátan bá tọ̀ mọ́lẹ̀ sí ká lè mọ̀ tó kí ló ń ṣẹlẹ̀ nínú ẹ̀yìn náà tó lè tí aláàbí dáadáa tó fi délẹ̀ 40 years. Ó ń wo nǹkan tó máa fi dá ni. Ó ń wọ́n máa fi dá àárín yẹn ò yé wa a ní àwọn àpàtàn wa tú àárín yé wa dáadáa nígbà láti máa dá 40 years. Wọ́n jẹ́ pé bàjẹ́ ìka lọ́wọ́ lọ́wọ́ pé ẹ̀ tí wọ́n táwọn mọ̀lẹ́ka bá ti kọjá ń bẹ̀ ló wọ́n máa bà wọ́n kí ẹ̀rù ń bà wọ́n fún. Ìbílísì nìkan ló láyà, ìbílísì nìkan ló ń fún ní ìgbà tí. Ìbílísì ní àyà kúkú kẹlẹ̀ máa fún nínú àdúrà ní ti nígbà àgbèsí ní kí àwọn mùsùlùmí máa pa aláàrú ní kí àwọn mùsùlùmí máa pa àbíjá ti nígbà ìbílísì ní kí àwọn mùsùlùmí máa pa kò sí ẹ̀.
Give me. No. Hey! Come back here. I want to watch TV. Hey! I just want to watch TV. Gbà. Yay! Let's go watch a movie together. Let's have a movie night.
ṣe máa gbé àwọn èèyàn wọnú ẹ̀sìn yẹn àti bí foundation kìíní ẹ̀ bó ṣe rí ẹni rí pé ó wà kind of really scary. Ìgbà tí ọmọ bá di mùsùlùmí tẹni kọ́ wá kọ́ kéwú tó bá kọ́ àwọn láàbí kíníkì ẹ̀ tán ẹ máa jẹ́ kó wà nù ẹ̀sìn mùsùlùmí ní kíláàsì tó máa dé kí ẹ sì máa kọ́ nítumọ̀. Ní èdè ẹ̀yà míì A for dog ajá bàtà wọ́n máa ya dog yẹn síwájú A for dog wọ́n máa kọ́ D-O yẹn tán wọ́n máa ya dog yẹn so wọ́n máa ṣàlàyé ìtumọ̀ word yẹn láti jẹ́ kí ọmọ kékeré kó lè bá àmọ́ túmọ̀ word. Wọn ò fẹ́ kí ọmọ yẹn kó wá ti ka ìwé yẹn débi pé ó ti dàgbà wọ́n ṣe àwọn nǹkan nítumọ̀. So nínú ẹ̀sìn mùsùlùmí ó ní kọ́ọ̀tù wọn ti ó ní pásítọ̀ wa tí wà á dé wọn á ní àbá mi ọmọ alóhùn lè ka lárúbáwá sí kò ní ka ìtumọ̀. So wọ́n ṣe àwọn nǹkan nítumọ̀ so like that náà kò ní ìtumọ̀ yẹn wọ́n máa ti ní ṣé tẹ̀sí wọ́n tẹ̀ ní kíní yẹn láti mọ̀ sí wọn tẹ̀ jẹ́ àìsàn yẹn tó máa rẹ̀ gan. So